tí kì í bá sọlá Àgbàlá Gabriel ní mọ̀ Muyideen tí kì í bá sọlá Àgbàlá Gabriel Muyideen kò ní donílé láyé ẹ̀ torí pé mo rí pé wọ́n pariwo pé wọ́n ní kán lọ ta léhùn tí ò bá sọlá Àgbàlá Gabriel ò lè donílé láyé ẹ̀ o tí ò bá sọlá Àgbàlá Gabriel àti fẹ́yàwó rẹ̀ máa difficult. Inú àkáǹtì Àgbàlá Gabriel ni gbogbo owó tí ẹ̀yin àgbáyé dá fún mi inú àkáǹtì Àgbàlá Gabriel ni gbogbo owó yẹn wà o Àgbàlá Gabriel ò fún mi ní 1 kobo nínú gbogbo owó yẹn. Muyideen ò lákàtì tí owó máa wọbẹ̀ Muyideen dàbí ọmọ àkókò tán bí tí ò lápá tí ò lẹ́sẹ̀ torí pé èèyàn tó ń ta agolo ní títì tí ò lákàtì tó jásí pé gbogbo owó tó ní àpò rẹ̀ àti báàgì ẹ̀ náà ní àkáǹtì ẹ̀ so tí Àgbàlá Gabriel bá fowó sínú àkáǹtì ẹ̀ kò tí ì jẹ̀bi torí pé kí ni ẹni tí wàá jẹ́ bàbá yàn òun ló máa mọ bí yàn sì máa jẹun láàárọ̀ lọ́sàn-án lálẹ́ so ìyẹn ni ó fà tí Àgbàlá Gabriel ò fi jẹ̀bi Muyideen níbẹ̀ yẹn nínú owó tí ẹ̀ ń dá sínú àkáǹtì ẹ̀ lérí ọ̀rọ̀ Muyideen ẹ̀rí lé nínú owó tí ẹ̀ ń dá sínú àkáǹtì Àgbàlá Gabriel ẹ̀rí yàwó ó fún níyàwó nínú owó tí ẹ̀ ń dá fún Àgbàlá Gabriel at least ó fún láṣọ àlòkù kò fún láṣọ àlòkù Muyideen ò mà wà lákìsà kò wà nínú àkìsà ẹ̀rí aṣọ lọ́rùn Muyideen wà láàrin àwọn èèyàn kò sí pé ní títì tó máa ń lọ káàkiri tí ó wà lọ ságbo àwọn tí wọ́n ti ń ta tẹ́tẹ́ ibẹ̀ kọ́ ni Muyideen wà ní ìcháàjì láàrin àwọn èèyàn pàtàkì ní chọ́ọ̀chì ní ilé lọ́dọ̀ Àgbàlá Gabriel ṣé ẹ gbàgbé nínú fídíò Muyideen nígbà tí màmá Muyideen lọ wọlé Muyideen ẹ wo bí Muyideen ṣe ṣe síyà rẹ̀ ẹ wá wo bí Muyideen ṣe ṣe síyà rẹ̀ nígbà tí òun àtàgbàlá Gabriel jọ ń sọ̀rọ̀ Muyideen sọ̀rọ̀ kan jọ́nà lọ́n pé màmá yìí ló jẹ́ kí bàbá òun tètè kú ó yẹ ká kí Àgbàlá Gabriel púpọ̀ tó rí Muyideen lọ́nà tó gbé Muyideen wálé tó ń lọ níbi tí Àgbàlá Gabriel ti ń wa mọ́tò ẹ̀ tiẹ̀ lọ ó rí Muyideen ó gbé wálé ó dẹ̀ ṣàánú ẹ̀ mo fẹ́ kí Muyideen mọ̀ kíní kan dájúdájú tọ́lọ́run bá tiẹ̀ kọ́ àkọọ́lẹ̀ pé Muyideen máa ra mọ́tò ó máa kọ́lé nínú ìgbésí ayé ẹ̀ ó yìí ń dààmú káàkiri ni Àgbàlá Gabriel ló jẹ́ kí Muyideen donílé láyé Àgbàlá Gabriel ló jẹ́ kí Muyideen doníyàwó nílé Àgbàlá Gabriel ló jẹ́ kí gbogbo ayé mọ tẹ́ni tó ń jẹ́ Muyideen ṣùgbọ́n nígbà tọ́rọ̀ wá di bó ṣe di lónìí tọ́rọ̀ wá bọ́ sí òdì kejì kò wá yẹ kí Muyideen náà kó wá fi gbogbo taratara kó wá jáde kó máa pariwo ó yẹ kó máa rántí orí ọjọ́ kan tí tẹ́nìkan bá sórí ọjọ́ kan fún ẹ má gbàgbé oore yẹn ni kó mo dìmú kódà bó tiẹ̀ já sí pé onítọ̀hún yẹn fẹ́ ṣèkà fún ẹ ó ń ṣe aburú pẹ̀lú ẹ orí ọjọ́ kan ṣoṣo tó ṣe fún ẹ yẹn nínú ìgbésí ayé ẹ òun ni kó rántí pé tí kì í bá sọlẹ̀ ẹni yìí irú èmi yìí ò bá ti máa bẹ láyé tí kì í bá ṣe pé ọlá Àgbàlá Gabriel ni Muyideen tí gbogbo wa ń pariwo lójoojúmọ́ yìí Muyideen máa wà níbi tó ti ń ta chájà fóònù ẹ̀ káàkiri Muyideen máa wà níbi tó ti jẹ́ sí pé ó wà níbi tó ti ń ta tẹ́tẹ́ tó bá ti ta díẹ̀ lónìí á lọ ta tẹ́tẹ́ ńbẹ̀ Muyideen máa wà ńbẹ̀ níbi tó jẹ́ sí pé nígbà tó bá ti ta tẹ́tẹ́ tán tó bá ṣe gbogbo ẹ̀ tó bá débi tó ti ń mugbó á lọ bẹ̀ ara gbó á mugbó Muyideen máa wà níbi tó jẹ́ ẹ bá mi ṣíà fídíò yìí o mo fẹ́ kẹ́ ṣíà fídíò yìí torí pé òdodo ọ̀rọ̀ dé láti sọ mo fẹ́ sọ òdodo ọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí pé mi ò ní fi kan bọ̀ kan lọ́wọ́ mi ò dẹ̀ ní parọ́ fún kan mú kan ẹ̀gbọ́n tó bá fẹ́ òdodo ọ̀rọ̀ gbọ́ mi ò fẹ́ jòkókò onílàákàyè ni mò ń bá sọ̀rọ̀ mi ò bẹ́ni tí ò nílàákàyè sọ̀rọ̀ eléyìí kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ara sára ni ẹ má gbé ọ̀rọ̀ ẹ̀sìn wọnú eléyìí o gbogbo ẹ̀ tẹ́ bá ń wo fídíò yìí ẹ bá mi ṣí ẹ̀ dáadáa ẹ má ti ọ̀rọ̀ ẹ̀sìn bọ́ eléyìí humanity ni personality ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tó kan ara sára ni nínú ọ̀rọ̀ tí mo ń sọ Muyideen rìn káàkiri pẹ̀lú bó ṣe rìn káàkiri yẹn nígbà tó bá mugbó tán tó ta tẹ́tẹ́ tán tó bá débi tó bá fẹ́ dé yóò tún lọ ṣe ṣìnà pẹ̀lú ẹ̀ torí pé kò ní làákà ìpò fẹ́ níyàwó ó ti rìn káàkiri Muyideen ti gbàgbé lé o ó ti gbàgbé mọ̀mọ́ tóbi ṣe mọ̀ pé Àgbàlá Gabriel ló sẹ́ẹ̀tì ìgbésí ayé máàní yìí ló sẹ́ẹ̀tì ìgbésí ayé ẹ̀ tó fi balance ìyẹn ni pé tẹ́nìkan bá ṣoore fún ẹ nínú ìgbésí ayé ẹ tó bá já sí pé oore ìṣẹ́jú kan ni àbóore ìṣẹ́jú méjì ni ìjọ́ tí aburú kan bá dé tó bá ń wo taburú yẹn nǹkan máa bàjẹ́ nǹkan ti bàjẹ́ already ọ̀nà wo làtúnṣe fẹ́ fi wà ń bẹ̀ torí pé o ti gbójú sí aburú tán ṣe fún ẹ yẹn dáadáa yẹn ló bá gbójú sí kó kọ́kọ́ wo dáadáa yẹn wò ná pé ẹni yìí mà ló so dáadáa fún mi gbogbo tó bá wù kó ṣe àfi kó pa mọ́ra kó wá máa wọ́nà àti tú bó ṣe fẹ́ fúnra ẹ ní freedom lọ́dọ̀ ẹni yẹn mo dẹ̀ mọ̀ pé tí Muyideen bá lọ bá Àgbàlá Gabriel ní kọ̀rọ̀ pé tó ọ̀gá mi mo fẹ́ ní freedom Àgbàlá Gabriel máa filẹ̀ yóò ní kó máa lọ́nlọ́ ẹ̀
ṣùgbọ́n gbogbo tí Àgbàlá Gabriel ṣe ó nìyẹn tí gbogbo èèyàn jáde ṣé wàá rí ọ̀rọ̀ nípa ó ṣe muslim kò ṣe muslim mò ń bọ̀ wá ṣàlàyé lórí ẹ̀ dáadáa màá ṣàlàyé ẹ̀ fún yín ọ̀rọ̀ ẹ̀sìn la fẹ́ fi destroy gbogbo àgbáńlá ayé a ti fẹ́ fi ọ̀rọ̀ ẹ̀sìn tí gbogbo wa gbé sérí yẹn a ti fẹ́ bà gbogbo nǹkan jẹ́ ẹ wá gbọ́ nípa ọ̀rọ̀ Alfa Fulani ọ̀rọ̀ Alfa Fulani sọ̀rọ̀ wọ́n ní Muyideen pé kò ṣe muslim tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jọ kí lórúkọ Muyideen jẹ́ ṣé màmá Muyideen ó ń lọ ṣọ́ọ̀ṣì ní Alfa Fulani màmá Muyideen mùsùlùmí ni Muyideen mùsùlùmí ni tí Muyideen ò bá di mùsùlùmí ẹ bẹ̀ lọ́wọ́ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ní ò tọ́ dáadáa táwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ bá tọ́ dáadáa kò sí bọ́ síbi tó fẹ́ gbé Muyideen lọ yóò máa kírun ṣùgbọ́n gbà torí pé wàhálà ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ má jẹun parọ́ fún yín tí wàhálà bá dé báyàn nínú ìgbésí ayé ó máa kọ́kọ́ pa Ọlọ́run ọba tìṣẹ́gbẹ́ kan ni ẹni tọ́lọ́n bá nífẹ̀ẹ́ ni gangan ni ó máa padà wá síbẹ̀ Muyideen tẹ̀rí yẹn mùsùlùmí ni ó lè ti sọnù níbẹ̀ kó má mọ̀ pé ó yẹ kó máa kírun wákàtí 2 3 4 5 ó ti sọnù ọ̀rẹ́dì torí wàhálà ilé ayé tó dé bá òun gan ò gbádùn ààrẹ nígbà tó wá dọ́dọ̀ Àgbàlá Gabriel ó ń lọ church gbà tó yá ó change padà ó lóun di mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ yín dìde ẹ̀ ń bu ẹlẹ́lábòsí ni àwọn àfáà tó sọ di mùsùlùmí ẹjọ́ ṣé tó bá di mùsùlùmí padà ṣé crime ni pàápàá jùlọ Alfa Fulani mo fẹ́ kẹ́yìn náà gbọ́rọ̀ ìyàtọ̀ àwọn yòókù mo ní mi ò ní sọ̀rọ̀ nípa Alfa Fulani ṣùgbọ́n kó tó sọ̀rọ̀ nípa Alfa Fulani ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó ṣeéṣe ká Alfa Fulani jáde torí pé Alfa Fulani náà ti sọ sítórì mi kan rí pé wọ́n ní àkúdàáyà ni mí wọ́n ní mi ò nílé wọ́n náà yẹ̀yẹ́ mi ní Paris wọ́n ní mi ò ní mọ́sálásí níbì kan a ti parí ìjà yẹn kò sí ìjà mọ́ ṣùgbọ́n èmi ò ní yé má sòdodo ọ̀rọ̀ sẹ́ẹ̀rí gbogbo àwọn tó bá ń ṣe charity àwọn tó bá ń báyàn gbowó ẹ bẹ̀rù Ọlọ́run ọba pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń báyàn gbowó yẹn ẹ bẹ̀rù Ọlọ́run ọba gbogbo ẹ tẹ́ ẹ máa ń báyàn gbowó tẹ́ bá fẹ́ báyàn gbowó ẹ gbowó ẹ fi àkáǹtì yín gbowó ẹni tó lówó gangan ẹ ṣe jẹ́ kó máa rí owó tẹ́ ń bá gbà tí Ọlọ́run bá rí yín ẹ jẹ́ kéèyàn náà rí yín náà Alfa Fulani ẹ wo kéèsì tó wà lọ́rùn yín lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́lọ́wọ́ tá wà yìí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ kéèsì tó ń gbé sí yín lọ́rùn lọ́wọ́lọ́wọ́ tá wà yìí nípa ti bàbá Òkútagídí ni ká sọ ni àbí nípa tìyá oníkùránì ni ká sọ ni ẹ lè sọ pé gbogbo ẹ lè fi mọ́ náà tẹ́ bá lè mọ̀ ẹ jẹ́ ká sọ pé lillahi wa rasuli kí Ọlọ́run kó dájọ́ níjọ́ àlùkìyámọ̀ ìyẹn tún wá ó tún kú ọbẹ̀ o kékeré tún nìyẹn ǹjẹ́ nípa tọmọ tó já sí pé wọ́n ló jẹ ájì tó fún ní 2.4 million naira tọ́dẹ̀ tó tún jẹ ájì pẹ̀lú ẹ jọ ẹni ẹ ti sanwó fún ọmọ yẹn láti jọjọ́ ẹ pé ẹ ti fún ẹni tó lówó yẹn ẹ ti fún Alfa Fulani lóòótọ́ ni wọ́n lẹ ti fún mo gbà pé lóòótọ́ ẹ ti fún lówó ṣùgbọ́n gbogbo Nàìjíríà ti bẹ̀yìn láti jọjọ́ ẹ pé ẹni tó jẹ 2.4 million naira yẹn ẹ gbé síta kí gbogbo ayé rí kó wá dúpẹ́ fún gbogbo àgbáńlá ayé tó fún lówó pé yes mo dúpẹ́ o èmi ni ẹni tó jẹ 2.4 million naira tí Alfa Fulani sọ níjọ́ kìíní ọjọ́ sí yẹn ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share ẹ jẹ́ kẹ́nìyẹn jáde ọmọ tí ẹ ń sọ àrí ẹ̀rí ẹ̀ ó ní 10,000 naira lẹ́fọ̀n bàbá rẹ̀ ní 10,000 naira lẹ́fọ̀n a lot of things láti gbọ́ nípa ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ tẹ́ ń ṣe charity ẹ̀ máa pawó sẹ́yìn mo mọ gbogbo àwọn tó ń ṣe charity tó ń gbowó àfáà kan náà ń bẹ ní Bádíà àfáà yẹn ń bẹ ní Bádíà ẹ sọ fún àfáà yẹn mo mọ̀ dáadáa Bádíà ló wà òun náà máa ń báyàn gbowó owó kan wà tó gbà lọ́wọ́ ẹnìkan tó bá àwọn kan gbà 8 million naira ni àfáàyàn ò tí ì kówó yẹn kalẹ̀ lónìí o ní fídíò tí mò ń bọ̀ wá màá gbé fídíò àfáà náà jáde ní in next time ẹ mọ̀ pé àfáà yẹn òun náà jẹ́ yẹn ní 8 million naira nígbà tó fẹ́ gba owó yẹn wọ́n náà máa dá owó yẹn sí mẹ́ta nígbà tó dá owó yẹn sí mẹ́ta owó tó fẹ́ lọ sọ́dọ̀ àwọn tó lówó gangan owó yẹn kéré sí tó fẹ́ fún àfáà yẹn tó fẹ́ fún àwọn tó lówó gangan àfáà ló fẹ́ kó ìdá kìíní ìdá kejì ìdá kẹta náà fẹ́ kó fún àwọn arábí yẹn dẹ̀ ní problem 8 million naira lówó yẹn tẹ́ bá fẹ́ kó mú ọ̀rọ̀ yẹn wá ní pípé ẹ pàdé mi nínú next video tí màá ṣe màá dẹ̀ mú àfáà yẹn wá àfáà tí gbogbo yín mọ̀ pátápátá ni ìjọra ló ní ọ́fíìsì bẹ́ẹ̀ mi ò ní sí àbòsí anybody òdodo ọ̀rọ̀ ni màá máa sọ a gbọ́dọ̀ fi àbòsí sínú eléyìí àdé mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo ẹ̀ tẹ́ ń báyàn gbowó ọpọlọ tẹ́ ṣe tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ máa báyàn gbowó ẹ báyàn gbowó ní títorí tọlọ́run kẹ́ fún lówó kó máa lọ tẹ́ni tẹ́ bá gbowó tó bá fún yín ní owó ẹ ṣẹ̀ṣẹ̀ wá gba owó yín ẹ ṣẹ̀ṣẹ̀ tẹ́ bá máa gbà kẹ́ gbà èmi náà máa ń báyàn gbowó owó tí mo máa ń báyàn gba owó ìtọrẹ àánú látijọ́ tí mo ti ń gbowó yẹn mi ò tí ì yọ ṣíṣì níbẹ̀
ká tó di pé mo fi owó ká tó di pé mo fẹ́ báyàn gbowó ó ní iye owó tèmi náà máa fi support torí pé kó lè move fúnra mi èmi máa tún send owó tẹ́ni yẹn máa tún fi open bank tí n bá béèrè lọ́wọ́ pé kí ni orúkọ àkáǹtì kó send àkáǹtì ẹ̀ sí tó bá lóun ò lákáǹtì pé àkáǹtì ọmọ òun àbí sísà òun ni mo ti mọ̀ pé ẹ̀yin tẹ́ ń wò mí ọ̀pọ̀lọpọ̀ yín ò ní believe torí pé àwọn tá à ń sọ yìí àwọn àfáà yìí àwọn tó ń báyàn gbowó yìí àwọn oríṣiríṣi àwọn oní charity tó ń báyàn gbowó yìí wọ́n ti bà nǹkan jẹ́ mi ìdẹ̀ nífẹ̀ẹ́ kí wàhálà wà lọ́rùn mi láyé àti lálùkìámọ̀ èmi ni màá send 5,000 sí ẹni ẹ pé kó tètè lọ open account onítọ̀hún yẹn máa lọ open account ọ̀rọ̀ tí mo ń sọ yìí àwọn tí mo ti ṣe bẹ́ẹ̀ fún wọ́n lè jáde kán complain nínú kọ́mẹ́ǹtì mi ẹ bá mi share fídíò yìí tó bá já sí pé mò ń parọ́ ni ṣùgbọ́n àwọn àfáà tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ kéèsì lẹ ti ní tó já sí pé wọ́n ti béèrè kan ẹ ti báyàn gbowó tó já sí pé owó yẹn ò débẹ̀ mo ní lọ́wọ́ tí mo lè sí fún yín lọ́tùn lósì ṣé tilẹ̀ ní ká sọ ni ṣé ti ájì ní ká sọ ni àbí ṣé ti owó ní ká sọ ni ní ọ̀nà oríṣiríṣi ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run Ọba ẹ̀yin tẹ́ bá fẹ́ dájọ́ ẹ dájọ́ dáadáa o ká dẹ̀ bẹ̀rù Ọlọ́run Ọba ìwọ tó dẹ̀ fẹ́ sọ̀pọ́ọ̀tì pé ẹ̀ ń bú tíwọ náà fẹ́ máa bú kíní ẹ̀yin náà ẹ pìrìsẹ́ǹtì ẹni tí ẹ fún ní 2.4 million naira nígbà tí wọ́n ṣe gift nínú Ramadan ẹ pìrìsẹ́ǹtì ẹ̀ jáde kó jáde síta kí gbogbo ayé rí i pé tó mo ti fún ẹni yìí lówó ẹ pìrìsẹ́ǹtì ẹ̀ jáde ṣẹwárí àṣírí ìyá Al-Qur'ani àti àwọn àfáà ti lọrin àti àwọn àfáà tó bá gbowó gbogbo ẹ̀ náà ti wà lọ́wọ́ mi báyìí ẹ̀yin tó ẹ wà tẹ́ ń gbọ́ mi ẹ kú ojúlọ́nà mo fẹ́ kó gbogbo fídíò yẹn jáde pẹ̀lú àlàyé tó péye ẹni tó bá jẹ̀bi nínú wọn bóyá ìyá oníkùránì ni nígbà tẹ́ bá yàn gbowó tán tí ò fojú rí owó rẹ̀ tẹ́ kàn lọ ra ọjà fún ẹ̀ ń lọ fowó yẹn ra ọjà fún nínú ṣọ́ọ̀bù ṣe bí wọ́n fún lówó ni ṣé ẹni tán dá 10 million fún ẹni tán dá 2 million fún ṣé kò lẹ́tọ̀ọ́ láti gbowó ẹ̀ láti fi ra tó fẹ́ tà ni ẹ̀yin lẹ wá jẹ́ distributor fúnra ara yín ẹ̀ṣẹ̀ Ọlọ́run ẹ̀ṣẹ̀ lélẹ́yìn náà ẹ̀ṣẹ̀ ní ká pé léyìí so gbogbo ẹ̀yin charity pátápátá gbogbo ẹ̀yin alẹ́ ẹ bá mi share fídíò yìí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó kàn mí àti yín ni nítorí kẹ́ ẹ má bàa ṣubú lọ́jọ́ iwájú ẹ bá mi share dáadáa ẹ jẹ́ kó kárí ẹ dẹ̀ gbọ́rọ̀ yẹn dáadáa mo dẹ̀ fẹ́ káwọn onílàákàyè kó dá sọ̀rọ̀ yẹn Àgbàlá Gabriel ò jẹ̀bi ó dẹ̀ jẹ̀bi tẹ́ bá rí àwọn tí Àgbàlá Gabriel ń ṣàánú fún jù tó já sí pé orúkọ yẹn wá jẹ́ kíkí náà kó máa extend sí àwọn actress ni o àwọn Nollywood yẹn ni àwọn àgbààgbà Nollywood tó já sí pé wọ́n wà nínú ṣòro tí o bá ṣe pé ọ̀pọ̀lọpọ̀ Àgbàlá Gabriel ọ̀pọ̀lọpọ̀ àwọn actress àgbàlagbà tí wọ́n lò mọ́ nínú fíìmù tó já sí pé wọ́n ti band wọn kalẹ̀ wọ́n ti park wọn kalẹ̀ sójú kan tí kì í bá sọlá Àgbàlá Gabriel èèyàn mélòó ló fẹ́ ṣàánú nínú wọn èèyàn mélòó ló fẹ́ nílé lórí nínú wọn Àgbàlá Gabriel ni so Àgbàlá Gabriel yìí ṣeun ṣùgbọ́n ẹ bá mi sọ fún Àgbàlá Gabriel pé ká lọ change method Àgbàlá Gabriel lọ change method tó ń lò anybody tó bá fẹ́ ṣàánú dandan kọ́ ni kó máa wà nínú àyíká ṣọ́ọ̀ṣì ẹ̀ ṣàánú wọn jẹ́ ká máa lọ èyí tó bá fẹ́ di Christian máa di Christian èyí tó bá fẹ́ di mùsùlùmí máa di mùsùlùmí Àgbàlá Gabriel why tó já sí pé mosque Àgbàlá Gabriel kó kọ́lé fún ní charity ẹ̀ ni kò ṣe lọ́ba kọ́lé síbòmíì àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí tó bá dé ní onítọ̀hún adódìdí ẹ bá mi share fídíò yìí ẹ ṣe gan-an dìgbà.